mi ò ní time rárá mo fa àwọn yòókù mi lẹ̀ wọ́n ń ṣiṣẹ́ lèmi fi wá bá yín kí ni Islam ní pé kán ṣe fún wọn ẹni tó bá fi ẹ̀sìn Islam sílẹ̀. mo ti dáhùn question ní last time tí mo gun òkè. ẹ sáré bá mi dáhùn ẹni yẹn ò sí bẹ́ẹ̀ tó tẹ̀ ń dáhùn. báwo ló ṣe rí báwo ló ṣe rí mo ní bó ṣe rí nìyẹn inú ẹ̀sìn ìsìlámù. bẹ́ẹ̀ ni báwo ló ṣe rí. tí mo wá tiẹ̀ fún yín ní example. bó ṣe rí ni kí ni ẹ jẹ́ ká ẹ wo mi ní time púpọ̀ bó ṣe rí ni kí ni. ẹ wo kò já mi láyà ti sọ̀rọ̀ kò tí mi lójú. ó dà bó ṣe rí ni kí ni nǹkan tí ò tì yín lójú yẹn kí ni ẹ sọ. tí n bá ti sọ ẹ kúrò bẹ́ẹ̀ ni ẹ jẹ́ kí n ṣàlàyé náà. mi kúrò mo ṣì wá ń bí àtàrọ̀ mo ti wá ń bí. mo dé nǹkan tẹ́ ẹ fẹ́ gbọ́ yẹn ẹ máa gbọ́ ṣùgbọ́n ẹ jẹ́ kí n débẹ̀. bàbá mi ò ní táìmù pápá là ń ṣe ní pápá ká má bàa fara. 24 hours kọ́ lẹ máa ń wà níbí ni ẹ̀yin kọ́ lẹ máa ń sọ̀pọ̀ tí wọ́n tẹ́ bá tẹ̀ ní pé ẹ̀yin níṣẹ́ yín lọ́dọ̀ níbi kan tẹ̀ ibẹ̀ lẹ́bàá ní sùn. ó yá ẹ sọ bó ṣe rí yẹn gangan bó ṣe rí nù Islam yẹn ẹ sọ ó yẹ ṣàlàyé. bí àlàyé mi máa ṣe yé yín ni mo fẹ́ sọ. ó dà ó yá ẹ tẹ̀síwájú. bó ṣe rí nìyẹn bó ṣe rí nìyẹn nínú ẹ̀sìn ìsìlámù bọ́lọ́hún ṣe kọ́lẹ̀ nìyẹn. Kò dẹ̀ anybody tó lè fò tó bá fò ó ti di kèfìrí. It's the same thing as what is happening in China. Ẹ lọ sí China last time mo sọ fún yín mo fẹ́ sọ fún yín China tẹ́lẹ̀ pé àwa kì í ṣe China àwa kí ni kan. That is what is happening in the world. Tẹ́ ẹ bá fẹ́ mọ nǹkan tó ń lọ déédéé ṣé nísìnyí nǹkan tó ń lọ déédéé ní for the whole world ibo ni nǹkan máa ti ń lọ déédéé ibi tẹ́ ẹ bá ti ní nǹkan ń lọ déédéé ní China. Ẹ wá lọ bí kẹrí bí àwọn China ṣe ń pa àwọn èèyàn tó bá ti commit offence báyìí pípa ni tó bá ti jí owó pípa ni tó bá ti ṣe báyìí pípa ni. That is why all their things are moving smoothly. That is why everything are moving clearly. Ṣọ́ra mi ń gbọ́ yín báyìí. So ó bẹ́ẹ̀ náà ló ṣe rí inú ìsìlámù. Ẹ̀sìn ìsìlámù ló kọ́ bẹ́ẹ̀ pé tó o bá fi ẹ̀sìn ìsìlámù lẹ̀ pé kọ́ pa ẹ́. Ṣebí nǹkan tẹ́ fẹ́ gbọ́ nìyẹn. Ṣebí nǹkan tẹ́ fẹ́ gbọ́ nìyẹn. Irọ́ nǹkan tí mo fẹ́ gbọ́ kọ́ nìyẹn nǹkan tí mo fẹ́ gbọ́ kọ́ nìyẹn bọ́ ẹ ti ṣàlàyé fún mi ẹ ṣe ó yá ẹ jẹ́ n bọ́ sórí ẹlẹ́ẹ̀kejì màá fi yín lẹ̀ á jẹ́ má kúrò bẹ́ẹ̀ yàn á jẹ́ wa ó ti yé mi bá ó ti yé mi ẹ dúró ẹ ṣe mo dúpẹ́ lọ́wọ́ yìí ó ti yé mi yékéyéké bó ṣe wà nú ẹ̀sìn Ọlọ́run nìyẹn bó ṣe wà nú ẹ̀sìn Allah nìyẹn wọ́n ti kọ́ nígbà ìgbà ayé Muhammadu ó ní àwọn nǹkan kan tó ń ṣẹlẹ̀ tó jẹ́ pé àwọn múná ẹja bọ́ sórí ẹlẹ́ẹ̀kejì ẹja bọ́ sórí ẹlẹ́ẹ̀kejì tó máa wọnú ìsìlámù tó jẹ́ pé kì í ṣe pé wọ́n wọnú ìsìlámù yẹn láti wọnú ìsìlámù wọ́n kọ̀ wọnú ìsìlámù for some to get some secret so that they will go out with it. That is why God said that anybody that is in Islam and he decide to leave nígbà láyé ìgbà yẹn ni o ṣùgbọ́n nísìnyí ṣé talẹ́rí tó ṣe bẹ́ẹ̀ talẹ́rí tó pa tó wọnú ìsìlámù ẹ sọ fún mi bó jẹ́ ní Saudi o bó jẹ́ ní ilẹ̀ Lárúbáwá ẹ sọ fún mi pé ẹni báyìí ní tẹ́lẹ̀ Mùsùlùmù ni. Ẹ fi sí gọ́gù ó yapa àwọn tí wọ́n pa àló yapa ẹ fi sí gọ́gù oníṣẹ́ mú wa mi ò ráyè bàbá Tijani ẹ má jẹ́ kémi àti ìjà ọ̀ṣẹ́ mọ̀ pọ́rọ̀ èmi àti yín máa ń wọ̀ ẹ má jẹ́ ká jà ọ̀rọ̀ ṣẹ́ mọ̀ pé ọ̀rọ̀ èmi àti yín máa ń jọ yéra tí n bá sọ pé ó ti tó tẹ́ bá ló ti tó fún mi èmi náà máa ń dákẹ́ ó ti yé ẹ já bọ́ sórí ẹlẹ́ẹ̀kejì torí ẹ mọ̀ mi bá fi yín lẹ̀ kẹ́ máa sọ gbogbo nǹkan tẹ́ fẹ́ sọ ká nílé ni mo wà bọ́ ibi iṣẹ́ ni mo wà tí má dẹ̀ ti parí mò ń lọlé nìyẹn so time tó bá wù ni mo máa ń close so tí má ṣe nǹkan tí mo wá ṣe tán mò ń lọlé ẹ má jẹ́ kí n pẹ́ ń bí kọjá bó ṣe yẹ ìbéèrè kejì tí mo fẹ́ béèrè ṣé Islam faramọ́ ṣé Islam ẹ̀sìn Islam faramọ́ kéèyàn fẹ́ ọmọ ọdún mẹ́fà ọmọ ọdún méje kéèyàn fẹ́ níyàwó. èmi ló lè máa béèrè ẹbí bàbá yẹn lórí àgbẹ̀ ẹ̀ sí lórí. ẹnìyàn ò sí ń bí njọ́ tí mò ń béèrè lọ́wọ́ yín nítorí ẹnìkan mo ṣe ń béèrè nítorí èèyàn nìkan ni mo ṣe ń béèrè ìbò ti yé mi. ẹnìyẹn wà ń bí bẹ́ẹ̀ ni ẹ máa sọ̀rọ̀ yín lọ. ẹnìyẹn wà ń bí ok tó ẹtún béèrè yín béèrè. bẹ́ẹ̀ ṣé Islam fàṣẹ sí pé kéèyàn fẹ́ ọmọ ọdún mẹ́fà méje mẹ́jọ kó dẹ̀ bá sùn. ṣóyè yín ó yá ẹ dáhùn. ṣé Islam fàṣẹ sí pé kéèyàn fẹ́ ọmọ ọdún mẹ́fà
ṣé Islam fàṣẹ sí kéèyàn fọmọ ọdún 6, 7, 9, 8 kó dẹ̀ bá lò pọ̀. nígbà tó bá wà lọ́dọ̀ ọmọ ọdún mélòó ló máa bá lò pọ̀. 6, 7, 8, 9 tó fi dórí 10 ṣé Islam fàṣẹ sí kéèyàn fọmọ kékeré tó bá dẹ̀ ti lè so nìkáì pẹ̀lú ẹ̀ tó ti so yìngìn ṣó lè bá sùn. ṣebí ibi tẹ́ ẹ ti rí yẹn ibi tẹ́ ẹ ti rí yẹn anabuwa Muhammad sallallahu alayhi wa sallam ṣebí ọ̀dọ̀ ọ̀lẹ́ ti kọ́kọ́ rí kíní yẹn tẹ́ ń takò àbọ̀ nǹkan ló kọ́kọ́ rí tọ́kọ́ sí ìwé pé Aisha ẹ dáhùn béèrè mi ṣó lòdì sí Islam. sallallahu alayhi wa sallam ó fẹ́ òun nígbà tó wà ní ọmọ ọlọ́dún 6 ó dẹ̀ bá ṣe àṣepọ̀ nígbà tó wà ní ọdún 6 Aisha fúnra rẹ̀ ló ń sọ bẹ́ẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ni fúnra rẹ̀ kọ́ ló ń sọ àbí bẹ́ẹ̀ kọ́ lẹ ti rí ẹnu ara ẹ̀ ló fi sọ bẹ́ẹ̀ ni Aisha ló sọ. ó bá ṣe ó wá bá ṣe àṣepọ̀ nígbà tó wà ní ọmọ ọlọ́dún 9 abẹ́ẹ̀kọ́. bẹ́ẹ̀ni. bó ṣe wà inú ṣẹ́ẹ̀rí virgin lọ́mọ yẹn kò tí ẹnìkan kan ò tí ì bá ṣe àṣepọ̀ àfi ìyẹn Ànábì Muhammad and ìyẹn Ọlọ́run ló dá wọn Ọlọ́run ló dẹ̀ mọ bí abẹ́ yẹn ṣe rí àbí ó ní ẹnìkan tó ní pé òun ló dá ọmọ ènìyàn tó ní pé bí abẹ́ yẹn ṣe rí nìyí pé ńgbà tó bá tó ọmọ ọlọ́dún mélòó kan ló máa tó fẹ́ bá a sùn ní okó ẹ̀ jẹ́ ń sọ bí mo ṣe sọ níjọ́sí ṣé ìgbà tó bá wà ní ọmọ ọlọ́dún mélòó ni okó máa tó wọ inú ìbí ẹ̀ ìgbà tó ta ni ẹni tó dá wa tó sọ fún yín pé ìgbà tó yẹ nìyí àbí ìgbà tí ò yẹ nìyí bá ẹ̀yin ẹ wá fẹ́ kíkẹ́ ẹ̀yin sọ ẹ̀yin Ọlọ́run yín tẹ̀ ń sọ pé ẹ̀ mọ Allah Ọlọ́run lẹ mọ̀ ẹ̀yin wá fẹ́ kẹ́ sọ fún mi wípé ibi bá ẹni tó dá ọmọ ènìyàn yẹn bó ṣe yẹ kó rí nì ẹ bá ń ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ iṣẹ́ Yorùbá mi ò jiná dáadáa ṣùgbọ́n mo mọ̀ pé nǹkan ẹ má wọrí yín. so èmi wá fẹ́ fi hàn yín pé ẹni tó bá ní last time mo fi ṣe example fún yín pé ṣé ẹni tó òyìnbó tó ṣe mọ́tò tó ṣe pé òun ló ṣe mọ́tò ó wá fi manual ó wá fi ẹ̀mọ́ mọ́tò yẹn tuntun ó wá gbé wá sílẹ̀ àwa black ló wá ní pé tó ṣe rí mọ́tò tí mo dá yìí o kí mọ́tò tí mo ṣe yìí o mọ́tò tí mo ṣe wàhálà sí o manual ẹ̀ bó ṣe yẹ kí n máa lò nìyí ibi tẹ́ ẹ máa jókòó sí ni ibi tẹ́ ẹ máa fi kíìsì ni ibi tẹ́ ẹ máa da epo sí ni ibi tẹ́ ẹ máa da àjọlẹ́bù sí ni ibi tẹ́ ẹ máa fi táyà sí ni tẹ́ ẹ bá fẹ́ da èrò sí inú mọ́tò búùtù ni ibi tẹ́ ẹ máa da kí ibi dírẹ́bà ní ẹ̀yin wá wá nísìn ẹ wá ní pé wò ó òyìnbó orí ẹ̀ ò gbé tí àwa ló ń sọ fún wa pé bá a ṣe máa ṣe mọ́tò yìí nìyí pé ibi tí dírẹ́bà máa jókòó sí nìyí ṣé ibi tí máa da epo sí nìyí ṣé ibi tá a máa pọ́ǹpù tá a máa da àdọ́lọ́bù sí nìyí o à ní ṣe gbogbo ìyẹn orí ẹ̀ ò gbé àwa lórí wa pé ju títí ẹ lọ ibi tó ní ká da pẹtrol yẹn sí àní da pẹtrol yẹn sí àní da pẹtrol síbẹ̀ gáàsì la máa lọ rà tá a máa dà síbẹ̀ ibi tó ní ká máa fomi sí àní fomi síbẹ̀ ibẹ̀ la máa da omi tá a máa da pẹtrol sí ibi tó ní ká fi àdọ́lọ́bù sí yẹn wọn àní fi àdọ́lọ́bù síbẹ̀ gáàsì la máa gáàsì cooking gas la máa rọrùn síbẹ̀ ni wọ́n fi béèrè lọ́wọ́ yín ṣé inú ẹ̀yin àti ẹni tó dá mọ́tò yẹn tó gbé mọ́tò yẹn wá fún yẹn tó ti mú manual wá tó gbé manual wá yẹn tó ní pé bó ṣe bẹ́ẹ̀ ṣe máa lo mọ́tò yìí ni àti ẹ̀yin nísìnyí tẹ́ ẹ wá tẹ́ ẹ ń bu inú ẹ̀yin méjèèjì ta ni orí ẹ̀ ò pé ẹ dá mi lóhùn inú ẹ̀yin méjèèjì àti òun tó dá mọ́tò yẹn ẹ̀hún tó dá mọ́tò ẹ̀ tó ṣe wàhálà mọ́tò ẹ̀ tó mọ̀ èmi ni sẹ́ èmi lórí mi ò pé èmi ni bẹ́ẹ̀ ni mò ń gbọ́ ọ̀yà. so bó ṣe rí yẹn ẹ wá tẹ̀síwájú. béèrè lọ́wọ́ mi pé ẹ̀yin tẹ́ béèrè mi lọ́wọ́ pé ṣé ọmọ ọlọ́dún mélòó ìgbà wo ni ló ṣe jẹ́ ní fúnà ìsìlámù ìgbà wo ló yẹ kó fẹ́ ìgbà wo ló yẹ kó bá ṣe ìgbà ló yẹ ṣe rí bó ṣe jẹ́ bẹ́ẹ̀ ṣe kà á bẹ́ẹ̀ bí Àìṣà ṣe sọ yẹn bẹ́ẹ̀ ló ṣe rí inú ẹ̀sìn ìsìlámù
bọ́lọ́run ṣe fẹ́ kó rí nǹkan yẹn rí nìyẹn so tí ó bá kí ń ṣe bẹ́ẹ̀ ọlọ́run á ti sọ pé ìwọ Muhammadu ọmọ tó fẹ́ nígbà ní ọlọ́dún mẹ́fà yẹn má ṣe kò lè possible ọlọ́run á ti fi bírèkì sí ọlọ́run á ti dá dúró pé má ṣe ìgbà tó ń bá ṣe ìgbà tó wá ní sẹ́ẹ̀sì nígbà tó ti wà lọ́dọ̀ ọmọ ọdún